àwọn ọdẹ ìlú Ọ̀wọ̀ wọ́n gbìnàyà wọ́n lọ kó gbogbo àwọn ẹ wá wò wọ́n ẹ wá wò wọ́n wọ́n mú àwọn ajínigbé Fúlàní wọ́n mú wọn lóòyẹ̀ àṣàgbára tó dájú sí ń bẹ nílẹ̀ Yorùbá. Ẹ wá wo àwọn olúọdẹ àwọn ọdẹ nílùú Ọ̀wọ̀ ó ṣẹ̀ṣẹ̀ yé mi rèé àṣàgbára sì kú nílẹ̀ Yorùbá. Ẹ wá wò wọ́n mú wọn lọ́ọ̀yẹ̀ ni lọ́ọ̀yẹ̀. Mo gbóṣùbà káre fún gbogbo àwọn olúọdẹ tí àwọn ògbójú ọdẹ ńláńlá nù gbóòórùn mọ́lẹ̀ tí wọ́n ṣiṣẹ́ yìí wọ́n lọ bá wọn ní bùbá wọn ni wọ́n mú wọn lọ́ọ̀yẹ̀. Ẹ wá wò wọ́n àwọn rèé. Ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ gbé yẹ̀wò lórí ọ̀rọ̀ ètò wa bó ṣe ń lọ lónìí ọ̀rọ̀ tó ń lọ òun ni ti sẹ́yìn ti gbọ́ abẹ́ ti gbọ́ wọ́n ní bẹ́ẹ̀ bá wà Nàìjíríà tẹ́ bá lẹ̀ ní dìbò ẹ̀wọ̀n lẹ́ fi ń ṣeré ẹ̀wọ̀n oṣù 6 tàbí kí wọ́n fáìn yín ní 100,000 ẹ̀sán tàbí kí wọ́n ní kẹ́ ẹ ṣẹ̀wọ̀n kẹ́ ẹ tó 100 kẹ́ ẹ tó 100,000 ṣe é rí pé nǹkan ti dé. Àwọn olóṣèlú ọ̀hún rí legislation tí ó mú ìgbé ayé ìrọ̀rùn báráàlú ṣùgbọ́n ní tẹ́ ẹ bá ti dìbò ẹ̀ ṣẹ̀wọ̀n. Èmi kọ́ mo sọ o mo máa yànnà náà ìfẹ́ yẹn wa o ẹ̀yin èèyàn ẹ máa ṣí àètò yìí ẹ máa pín ẹ wá wà àwọn Fúlàní dáràn ajínigbé tọ́wọ́ àwọn ọdẹ ìlú Ọ̀wọ̀ tó tẹ̀ wọ́n mú wọn lóòyẹ̀. Ẹ tún wá gbọ́ ti ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti dìbò ẹ̀wọ̀n ibo ni gbogbo ẹ̀ fẹ́ já sí. Ẹ jẹ́ kí n gbé ẹ̀yin èèyàn wa débẹ̀ jàre. Ẹ yá ẹ máa pín lógún ẹ pín lọ́gbọ̀n kó kan gbogbo àwọn èèyàn wa la. Gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo ibi tí ẹ ti ń wò wá mo mọ̀ kí yín bó lójú ọjọ́ ṣe rí ọ̀dẹ̀ òdò bí lágbára Ọlọ́run ọ̀dẹ̀ wa yóò máa dùn láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin èèyàn wa àṣẹ agbára sì kú nílẹ̀ Yorùbá agbára sì wà nílẹ̀ Yorùbá. Àwọn ọdẹ tìlú Ọ̀wọ̀ yìí wọ́n jọ mí lójú wọ́n yà mí lẹ́nu. Mo ní fọ́nrán yẹn bí o ẹ wá wo bí wọ́n ṣe mú àwọn ajínigbé Fúlàní àwọn kidnapper Fúlàní wọ́n mú wọn lóòyẹ̀ live and direct ni wọ́n mú wọn. Now àṣẹ tá a bá ń sọ wípé àwọn kinní wọn lágbára àṣẹ wọn ní nǹkan kan àṣẹ torí wípé àwọn èèyàn wa tí wọ́n really take ọ̀rọ̀ wọn serious ló jẹ́ kọ́rọ̀ wọn dà báyìí. Now ẹ wá wo tútí àwọn ọdẹ yìí tí wọ́n pa àwọn ọdẹ ìbílẹ̀ ní o àwọn ọdẹ tá à ń sọ yìí wọ́n gbé AK-47 dání tiwọn o bẹ́ẹ̀ ni wọ́n sì lo AK-49 ṣùgbọ́n wọ́n mú wọn lóòyẹ̀ fídíò wọn lẹ́ọ̀rá ń wò yẹn mo sì máa sọ̀rọ̀ dáadáa lórí ẹ̀ mo máa sọ̀rọ̀ dáadáa. Àkókò ti tó kí gbogbo àwọn ọdẹ nílẹ̀ Yorùbá kí wọ́n dìde kí wọ́n jẹ́ ká gbára wa lọ́wọ́ àwọn Fúlàní dáràndáràn yìí. Bẹ́ẹ̀ ni lọ́wọ́ àwọn Fúlàní dáràndáràn tí wọ́n ń jí àwọn èèyàn gbé. Ẹ máa rí i pé ìlú Ọ̀wọ̀ wọ́n wojúmọ́ bẹ̀ gan tí ì ṣe díẹ̀ ṣùgbọ́n náà inú mi dùn mo láyọ̀ láti sọ fún yín wípé àwọn ọdẹ nílùú Ọ̀wọ̀ wọ́n ti jí ó wá tó àkókò fáwọn ọdẹ nípínlẹ̀ Ògùn káwọn náà jí àwọn ọdẹ tìpínlẹ̀ Oǹdó kí wọ́n bọ́ síṣẹ́ àwọn ọdẹ lókè Ògùn kí wọ́n bọ́ síṣẹ́. Now torí nǹkan kan wà láyé àtijọ́ ṣe ráwọn bàbá tó jẹ́ ọdẹ yìí ọ̀rọ̀ wọn ò ṣeé kó ọ̀rọ̀ wọn ò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá ṣùgbọ́n kàn sáà dín lójijì lárí pé gbogbo àwọn bàbá yìí tí wọ́n jí àwọn àgbà ọdẹ àwọn ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ wọn ò dá sí ti ń ṣẹlẹ̀ mọ́. Kí ló fà á tí wọ́n fi dá sí ti ń ṣẹlẹ̀ mọ́ gbogbo ẹ̀ náà wọ́n máa yànnà náà ara àwọn kan nínú ọ̀rọ̀ méjì tí mo mú wá fún gbogbo ẹ̀yin èèyàn wa lórí ìkànnì Àràbà tẹlifíṣàn lónìí nìyẹn. Now ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ tó ti gbọ́ àbẹ́ẹ̀ tí gbọ́ wọ́n ní Nàìjíríà lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ẹni tí ò bá ti dìbò ṣé ń gbọ́ mi ẹni tí ò bá ti vote wọ́n ní ẹ̀wọ̀n oṣù 6 ní o tàbí kó san 100,000 naira fine. Òfin tí wọ́n fẹ́ pass nìyẹn o òfin yẹn ti wà ní House of Rep nílùú Àbújá tí wọ́n ń deliberate lórí ẹ̀ wọ́n ní dandan ni báyìí gbọ́dọ̀ máa dìbò mi ò rírú ẹ̀ rí àwọn aṣòfin tí wọ́n rófin tí yóò sọ pé kíjọba ó mọ̀ fowó lówó epo mọ́ tí wọ́n rí ṣe àwọn aṣòfin tí wọ́n rí òfin kíyàwó mọ̀ jẹ́ aráàlú ṣe ṣùgbọ́n wọ́n fẹ́ sọ di dandan wọ́n ní it's a criminal offence ìwọ tó ti wà ní èjì láti dìbò tó ti pé ọmọ ọdún 18 ìyẹn 18 years tó o bá ti dìbò báyìí
tí ò dẹ̀ sí genuine excuse fún ọ wọ́n ní ẹ̀wọ̀n oṣù 6 làwọn ó sọ ọ́ sí tàbí kí wọ́n gba owó ìtanràn lọ́wọ́ ẹ tó lọ bí 100,000 wọ́n ní kódà ó ṣeé ṣe kó jẹ́ méjèèjì gangan ìyà méjèèjì náà ó fi jẹ́ wọ́n gba 100,000 lọ́wọ́ ẹ tàbí kí wọ́n tún ṣe kíni kọ́ lọ sẹ́wọ̀n oṣù 6 ẹ̀yin èèyàn ṣe rí ibi táwọn aráabí ń lọ ṣe rí ibi tí wọ́n ń lọ now mi ì fẹ́ gbà wá lákòókò púpọ̀ rárá lórí ètò yìí mo fẹ́ ṣe kánmọ́kánmọ́ ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Àràbà tó jẹ́ pé ẹ kì í fi ìkànnì wa ṣeré mo kí yín ilẹ̀ Yorùbá òkúkú ní dàrú láṣẹ Èdùmàrè now láì fàkókò ṣòfò ẹjẹ́ àṣẹ ní kánmọ́kánmọ́ àwọn ọdẹ nílùú Ọ̀wọ̀ wọ́n pitú agbára ńlá wọ́n jẹ́wọ́ agbára tí wọ́n máa ń lò látijọ́ ẹ̀yin èèyàn mọ̀ wípé bóun náà ṣe bẹ́ẹ̀ náà la ṣe rí ṣé bẹ́ẹ̀ rí gbogbo oríṣiríṣi káùn àwọn AK-47 tí àwọn ajínigbé yìí ń lò wàá mọ̀ tí mo ń jọ mí lójú lọ́rọ̀ àwọn ajínigbé yìí tí kì í bá ṣe àwọn ìbọn ńláńlá àwọn sophisticated weapon tí wọ́n ń lò bí àwọn AK-47 AK-49 tí wọ́n ń lò sáwọn kìnìún rándanrandan tẹ̀ ń wò ńlẹ̀ ṣé wọ́n bí wọn dáa kí wọ́n ní wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ jí èèyàn gbé náà ṣùgbọ́n ẹ má jẹ́ ń kọ́kọ́ dá yín lágara ná ẹ jẹ́ àkọ́kọ́ wo fídíò yìí ẹ jẹ́ àkọ́kọ́ wo fídíò yìí ẹ jẹ́ àwo fídíò yìí ká gbọ́ àwọn nǹkan tí wọ́n ń sọ bí wọ́n ṣe ń bi wọ́n láwọn ìbéèrè inú mi dẹ̀ dùn àwọn ọdẹ yẹn wọ́n ti ṣe tó yẹ kí wọ́n ó ṣe ṣe é mọ̀ tó yẹ kí wọ́n ó ṣe wọ́n ti ṣe mo rántí ìgbà táwa wà ní abúlé láyé àtijọ́ bí wọ́n bá mú èèyàn kan tó jalè àbó ṣeṣẹ́ ó ṣe nǹkan tí èèyàn kan ò ṣe rí ó ní ọgbọ́n tí wọ́n máa ń dáńgbà yẹn ṣùgbọ́n bí mo ṣe ń wo àwọn tí mò ń wò lẹ́yìn wọ́n ti dá ọgbọ́n tó yẹ kí wọ́n dá wọ́n ti dá sí wọn lára wọ́n ti dá sí wọn lára ṣùgbọ́n ẹ já sáré wo fídíò yẹn lélẹ̀. a fẹ́ gbọ́rọ̀ ẹnu ẹ̀ don't give an anything don't give an anything. Kẹ́mi gbé tó ọ́ blọọ̀gì ẹ̀ tó àtò ní. Your remaining people where they dey? Where they dey? People wey una kidnap nko? Hausa ni. Petron kawa. Petron. Ṣé tiẹ̀ níná? Eléyìí lọ̀gá. Olélè lọ́gá o. Your remaining people where they dey food for you? Where they dey? Eléyìí lọ́gá wọn. They go give you water, you no talk now. How they go give you water? Oh yeah, talk. Make they give you water. Talk. Talk. Make they give you water. Talk. They go give you. Talk now. They go give you small. Waiting. Who be your guy? Pata. Ayo. Why you? Kai ina ọ̀gánka. Wọ́n sún náà ọ̀gánka. Lọ́wọ́ yẹn kó kúrò lọ́wọ́ ẹ̀ wọ́n rò káwọn yẹn tó tẹ̀síwọ́ yẹn. Ẹ má fọ kàkà yìí. Ẹ filẹ̀ o. Ló fẹ́ bọ́ọ̀lù. Ẹ filẹ̀ o. Tó bá ṣiṣẹ́ ṣé ò ní rìn bọ́ọ̀lù wọlé lọ wa. Ilẹ̀. People wey dey buy something for you. Who can give you? Who can give you? Ó yá talk now. Talking. They go give you omi. Wọ́n máa fún ẹ lómi. Àwọn mélòó lẹjọ́ ń ṣiṣẹ́ yìí. Ogun tí mo náà talk àbí. Ẹsẹ̀ yẹn ti wú. This one never talk o. Ṣé máa gbọ́ àkàyè? Ìgbà ilé tí bẹ́ẹ̀ ni mo kú ìṣẹ́. Ẹ filẹ̀. Stand up. Fa kámẹ́rà rẹ náà. Ẹ filẹ̀ jọ. Má fọ́ọ̀sì ẹ̀ sọ̀rọ̀. Ẹ má gbé kúrò. Tó bá fi táyì kan kọ́ tó ṣàgbé ìlú. Láti ẹ̀nà ìdí tó ní ó lè fi táyì. Ẹ ò fídíò yẹn ṣé bẹ́ẹ̀ yẹn náà ti gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ ti rí àwọn kìnìún rádaràda yẹn lẹ̀ ẹ ti rí wọn. Ṣé rí ẹ má rí pé ọlá táwọn pípù yìí ń jẹ ó làwọn sophisticated guns tí wọ́n máa ń gbé lọ́wọ́ àwọn ìbọn èbó ńláńlá tí wọ́n ń gbé lọ́wọ́
bí AK-47 AK-49 tí wọ́n ń gbé lọ́wọ́ òun ló ń fún wọn láyọ̀yọ̀ ṣùgbọ́n àwọn ọdẹ yìí wọ́n jẹ́wọ́ ọmọ ọkọ now ẹ jẹ́ kí n ṣàlàyé bó gangan ní ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ Ondo ni ní ìlú Ọ̀wọ̀ àwọn èèyàn méjì tí wọ́n jẹ́ kódà gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ àtàwọn ìwádìí táwọn náà ti ṣe wọ́n ní àwọn ọdẹ yìí gangan ni wọ́n gbanú gbó lọ fúnra wọn wọ́n mọ̀ọ́mọ̀ lọ bá wọn wọ́n mọ káàmpù wọn wọ́n lọ bá wọn ní káàmpù wọn ni pé ẹ̀yin omi gbẹ lẹ́yìn ẹja yín lónìí wọ́n dẹ̀ lọ bá wọn káàmpù wọn wọ́n ní bí wọ́n ṣe dé káàmpù ibi tí wọ́n ń dúró sí làwọn náà ṣe kíni ni wọ́n gbé rọ́ ṣùgbọ́n àwọn méjì tọwọ́ tẹ̀nu wọn ẹ mọ̀ pé tó wáyé pé tẹ́lẹ̀ ni wọ́n máa dojú ìbọn kọ wọ́n ni àkàntì ẹ̀ àwọn náà kò fi rílì ṣàlàyé bí gbogbo nǹkan ti ṣẹlẹ̀ bóyá kàn ti ẹ̀ dojú ìjọba kọ wọ́n bóyá wọn dojú ìbọn kọ wọ́n ṣùgbọ́n ara àwọn ìwádìí research tí mo ṣe lórí story yẹn lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo táwọn ọdẹ wa tí wọ́n ṣe bí ọmọ ọkọ ṣe ń ṣe tí wọ́n máa wọn kíní burúkú yìí now wọ́n ní bí wọ́n ṣe débùbá wọn ni wọ́n gbà rìlé ṣùgbọ́n àwọn náà lo agbára àbáláyé Yorùbá agbára táwọn ọdẹ ńláńlá àgbà ni tí wọ́n máa ń lò tí wọ́n fi jáyà òun ni wọ́n lò wọ́n sì mú wọn àwọn lẹ̀ ń wò sálẹ̀ tí wọ́n ń ṣe rádaràda yẹn now àwọn méjì ni gbogbo àwọn energy drink tí wọ́n máa ń gbà lọ́wọ́ àwọn èèyàn oríṣiríṣi nǹkan tí wọ́n máa ń gbà ẹ rí i pé tí wọ́n bá kidnap wọ́n á ní àwọn ó gba drink àwọn ó gbàgbá àwọn ó gba gbogbo ohun tí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n ti kidnap ní camp wọn ẹ rí oní àwọn ọlọ́dẹ yẹn ni wọ́n rù wá lé yẹn tẹ́ ń wò yẹn yes ẹ rí bẹ́ẹ̀ AK-47 lẹ̀ ẹ rá àwọn àdá gbogbo ohun tí wọ́n gbà lọ́wọ́ wọn nìyẹn ẹ rí i pé mo sọ nǹkan kan lẹ́ẹ̀kan wípé wọ́n ti ṣe tó yẹ kí wọ́n ṣe wọ́n ti ṣe fún wọn ntẹ́ bá wo ìkànnù wọn dáadáa ẹ kàn tí ẹ mẹ́jà sọ̀rọ̀ lọ́bẹ̀ ṣùgbọ́n tẹ́ bá wò wọn dáadáa ẹ máa rí i pé wọ́n ti ṣe kíni wọ́n ti ṣe ohun tó yẹ kí wọ́n ṣe fún wọn eléyìí wá jẹ́ bó la ṣe fẹ́ pé ìpè ló jẹ́ o fún gbogbo àwọn akọni tí wọ́n jẹ́ ọdẹ ọmọ Yorùbá ẹ̀yin tìpínlẹ̀ Èkó ọdẹ tó jẹ́ àwọn akọni ọmọ Yorùbá ń bẹ nípínlẹ̀ Èkó wọ́n ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ẹ̀yin tòkè Ògùn ó yá ẹ̀yin náà ẹ dìde bẹ́ẹ̀ ni ẹ dìde ẹ já lé gbogbo akíní burúkú ikú ònú gbò àwọn DSS ti sọ̀rọ̀ ṣé ẹ ti gbàgbé ni wọ́n ní kó ní kálukú defend ara ẹ̀ gbogbo ẹ̀yin ọdẹ lókè Ògùn ó yá ẹ̀yin náà ẹ dìde gbogbo àwọn inú gbó tí wọ́n ń gọ sí ẹ lọ bá wọn ń bẹ̀ agbára àbáláyé tí wọ́n lò lóńdó ẹ lọ lò fún wọn ń bẹ̀ Yorùbá lágbára ṣùgbọ́n àkànwá mọ́ tó dé tí gbogbo àwọn alágbára wá tí wọ́n wá rọra tí wọ́n tẹríba tọ́pọ̀lọpọ̀ àwọn ò jáde sí ohun tó ń ṣẹlẹ̀ mọ́ ṣùgbọ́n mo fẹ́ kí lè jẹ́ ìpè fún gbogbo àwọn bàbá yìí gbogbo àwọn bàbá wa ọdẹ ńláńlá àwọn yìí tẹ́ ń bẹ ní òkè Ògùn lọ́hùn ẹ dìde ẹ̀yin ọdẹ tẹ́ ń bẹ nípínlẹ̀ Kwara gbogbo àwọn ìjọba àbílẹ̀ Òmù-àrán Ìfẹ́lódùn àwọn kinní Fúlàní burúkú yìí yọ wọn lẹ́nu ńbẹ̀ ẹ̀yin tibẹ̀ náà ẹ dìde ẹ lo agbára ẹ̀yin tó Oǹdó àgbà ìlú tí tó kù náà lóǹdó ẹ̀yin náà ẹ dìde ẹ̀yin tèkìtì ẹ dìde ẹ̀yin tọ̀ṣun ẹ dìde gbogbo ẹ̀yin bàbá yẹn lè ṣe you have what it takes bẹ́ẹ̀ ni a mọ̀ pé ẹ lágbára ṣùgbọ́n agbára yẹn wá lò lẹ́ǹsìn láti gba ọmọ Yorùbá kúrò lọ́wọ́ àwọn kinní burúkú Fúlàní tí wọ́n ń yọ wá lẹ́nu yìí ká lè rí mú mi ká lè róko dá ọ̀pọ̀lọpọ̀ ò lè lọ sóko mọ́ torí ìbẹ̀rùbojo àwọn Fúlàní torí ìbẹ̀rùbojo ìjínigbé wọn ẹ bá wa lé wọn kúrò nínú igbó gbogbo ẹ̀yin bàbá yìí ẹ dìde ẹ gbà wá ẹ mọ jà dúró táwọn olóṣèlú ò ní nǹkan kan tí wọ́n fẹ́ ṣe fún wa láti ìgbà tọ́rọ̀ yìí ti ń ṣẹlẹ̀ ṣé bẹ́ẹ̀ rí wọn 2027 ò tí ì dé ọ̀rọ̀ election ni wọ́n ti ń sọ báyìí president wa ti lọ sí Rome ń sìn wọ́n ní pope invite wọn wọ́n fẹ́ jẹ pope tuntun àwọn ti lọ ń sìn gbogbo tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ kò yé wọn mọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin àgbà ọdẹ gbogbo ẹ̀yin olú ọdẹ tẹ́ ń bẹ ní gbogbo àwọn ìlú wa nílẹ̀ Yorùbá ẹ bá wa dìde ẹ bá wa lé àwọn kinní burúkú yìí kú ònú igbó wa ẹ bá wa ṣe iṣẹ́ akin táwọn ọdẹ ìlú Ọ̀wọ̀ tí wọ́n ṣe yìí ó wú mi lórí mo tún gbóṣùbà káre fún yín gbogbo ẹ̀yin bàbá tẹ́ ṣiṣẹ́ yìí lágbára Ọlọ́run yóò mọ ju yín ṣe ọwọ́ ọ̀tá ò ní ká yín ilẹ̀ Yorùbá ò ní dàrú gbẹ́ni bá lóun ó dalẹ̀ Yorùbá rú ilẹ̀ máa mú gbogbo wọn láṣẹ Èdùmàrè bó dẹ̀ ṣe máa rí nìyẹn ìyẹn lórí ọ̀rọ̀ ti Oǹdó ẹlẹ́ẹ̀kejì tó tún ṣe pàtàkì tí mo tún mú wá lónìí
ó ní ti ọ̀rọ̀ ẹ dìbò wọ́n ní wọ́n fẹ́ sọ́dọ̀fin òfin tipátipá dandan pé bó o bá ti pé ọmọ ọdún 18 years tí ì ṣe pé nǹkan kan sí ọ tó o bá fi lè dìbò o ti lùfin o ti dáràn ẹ̀wọ̀n oṣù 6 náà máa sọ ọ́ sí tàbí kí wọ́n gbowó ìtanràn lọ́wọ́ ẹ tàbí kó o sanwó ìtanràn kó o tún ṣẹ̀wọ̀n. Ẹ máa gbọ́ bó lọ́rọ̀ òfin ṣe jẹ́ o láti inú oṣù kẹrin ni wọ́n ti gbófin wá tó kàn tiẹ̀ fẹ́ dá wàhálà alẹ́ nílé ìgbìmọ̀ aṣojú pé pẹ̀lú gbogbo tó jó àwọn aráàlú ń rí ṣé irú eléyìí ló wá kàn ṣé tó bá yẹ pé ìjọba ṣe dáadáa tí wọ́n ṣe ohun tó yẹ kí wọ́n ṣé kò ní mọ̀ wú aráàlú lórí pé ẹjá lọ dìbò ṣùgbọ́n wọ́n mọ̀ pé táwọn bá dìbò ìbò wọn kọ́lẹ̀ ń kà àwọn tí wọ́n jẹ́ gómìnà tí wọ́n jẹ́ gbogbo wọn ti mẹ́ni tó máa wọlé gbogbo yẹn fẹ́fẹ́ rí ti lásán ni wọ́n ń ṣe just to fulfil all righteousness níbo Nàìjíríà. Àwọn nǹkan kẹ̀tẹ̀ wọn sọ pé látìgbà táwọn ti ń dìbò kí ni àṣeyọrí kí ni enjoyment táràlú gbádùn kí ni àǹfààní táràlú jẹ lórí ìbò tí wọ́n ń dì. Now ló bá tún di ọ̀sẹ̀ yìí náà nínú ọ̀sẹ̀ yìí náà ni wọ́n bá tún gbé òfin jáde o àná yìí náà tún rú òfin yẹn ni wọ́n bá tún gbé òfin yẹn jáde nílé ìgbìmọ̀ aṣòfin ta ló sponsor òfin yẹn ẹni tó jẹ́ speaker of House of Assembly ìyẹn Rep Abbas ni speaker àti honourable kan tó wá láti ìpínlẹ̀ Plateau wọ́n ń pè yẹn ní Daniel Asama àwọn méjèèjì ni wọ́n pawọ́pọ̀ ni wọ́n sponsor bill tá à ń sọ yìí wípé ìwọ tó o bá ti dìbò ẹ̀wọ̀n ni tàbí kó o sanwó 100,000 naira. Ìgbà tí gbogbo aráàlú tí wọ́n ń sọ oríṣiríṣi lórí ọ̀rọ̀ ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ẹ máa share fídíò yìí o kẹ́ẹ̀dẹ̀ mọ́ kọ́mẹ́ǹtì pẹ̀lú gbogbo ìyà gbogbo ebi tó ń pa aráàlú pẹ̀lú gbogbo ohun tójú aráàlú ń rí ìjọba ò rí solution sí yẹn the only solution ni pé wọ́n fẹ́ máa fi tipátipá wọ́n ti gbàgbé wípé aráàlú náà ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ ni lábẹ́ òfin aráàlú ní ṣebí ṣọ́fẹ́ pa ń dandan pé dandan èèyàn gbọ́dọ̀ dìbò ni kò sí ṣùgbọ́n mi ràn pé tó yẹ pé ìjọba ń ṣe ń tó tọ́ aráàlú gan ni wọn ó dùn láti dìbò ṣùgbọ́n tí wàá rí páwọn èèyàn wọ́n ti lose hope wọn gbàgbọ́ nínú election mọ́ páwọn èèyàn ń jíde dìbò mọ́ náà wọ́n fi lọ gbé òfin wá pé ẹni tí ò bá ti dìbò tó tó bò ó dí o tó ti pé ọmọ ọdún 18 o wípé wàhálà ti dé o ìṣẹ̀dá káwọn ó sọ sẹ́wọ̀n tàbí káwọn ó ṣe gíní káwọn ó gbowó ìtanràn lọ́wọ́ ẹ̀ ẹ̀yin náà ti ṣe ń gbọ́rọ̀ àwọn ó gbowó ìtanràn ìjọba kùnà láti ṣe ohun tó tọ́ àwọn tí wọ́n ń dìbò látijọ́ yìí kí ni wọ́n rí mú bọ̀ ńbẹ̀ kí láǹfààní táràlú ń jẹ nínú ìbò tí wọ́n ń dì now ó ní fọ́nrán kan bíi tí máa fi hàn yín èèyàn wa náà ẹ jẹ́ n fi fọ́nrán yìí kí n fi hàn yín honourable kan I think honourable yẹn is from Osun State ẹ wá máa gbọ́ ohun tó sọ o màá play fídíò yẹn náà fún yín ẹ máa rí fídíò yẹn màá dẹ̀ tún sọ nǹkan kan before kí n tó play fídíò yẹn ẹ jẹ́ n kọ́kọ́ sọ eléyìí honourable yẹn was saying it publicly ó ní káwọn èèyàn kó o tó anywhere kẹ́ ẹ lè mọ̀ pé àwọn kìíní burúkú tán pera wọn lólóṣèlú yìí wọ́n yìí ṣe èèyàn dáadáa o ó sọ wípé látìgbà tíjọba ààrẹ Tinubu ti dé yìí ẹ máa rí páwọn olóṣèlú owó tí wọ́n ń rí tẹ́lẹ̀ ó tún wá ó rú gọ́gọ́ sí i ẹ máa rí pé owó tí ìpínlẹ̀ àti federal government àti local government wọ́n ń pín owó yẹn ti lọ sókè owó tí wọ́n ń gbà ń sìn owó yẹn pọ̀ now kì í wá sí ìyẹn nìkan owó tí wọ́n ń fún àwọn tí wọ́n pera wọn ní senator house of rep àti gbogbo àwọn aṣèjọba owó tún ti lọ sókè sí honourable yẹn wá sọ nǹkan kan ó ní fún constituency project lásán kì í sowó oṣù kì í kò má allowance tí wọ́n ń gbà o for constituency project ó ní each honourable member of house of rep wípé wọ́n ń gba 1 billion every year fún constituency project now ẹ wá bi mí léèrè mélòó nínú àwọn honourable yìí ló ń lọ sí constituency wọn tí wọ́n lọ sí project yìí mẹ́ majority wọn ń ṣe kíni wọ́n ń jẹ owó yẹn mọ́lẹ̀ ni ó tún tẹ̀síwájú ó ní senator kọ̀ọ̀kan ń gba 2 billion every year
fún constituency project pé torí pé gbàtà ààrẹ Tinubu ti dé tí wọ́n ti yọ subsidy owó petrol kúrò ó ní owó wá ṣe kí ni owó pọ̀ pé èlò owó tí wọ́n ń gbà tẹ́lẹ̀ kó tó di pé wọ́n yọ subsidy ó ní bóyá bíi 250 kíní kan million ní House of Rep ń gbà bóyá bí àwọn senator àwọn ń gbà bóyá bíi 500 million ó ní ṣùgbọ́n sìn owó yẹn ó ti lọ sókè sí ó ní kí wọ́n kó tí anywhere ó ní tẹ́ ẹ bá wá rí àdúgbò yín tẹ́ bá rí olóṣèlú kan bóyá honorable kan àbí senator kan tó ń ṣe nǹkan kan ládùúgbò yín ó ní kò nídìí kẹ́ ẹ kí kò nídìí kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ní owó yín ni wọ́n ná kì í ṣowó ara wọn owó tí ìjọba fún wọn pé kí wọ́n fi lọ ṣe project ní each constituency of all of them pé owó yẹn ni wọ́n ná o ó ní kì í ṣowó ara wọn o kò nídìí kẹ́ máa yìn wọ́n àbí kẹ́ máa kọrin tẹ̀lé wọn lẹ́yìn o now ẹ wá máa gbọ́ o ìjọba ò wá rí òfin ṣe kí wọ́n kàn ń pa kí wọ́n máa monitor gbogbo project tí gbogbo àǹkẹ́ni yìí tí wọ́n ń ṣe ní constituency wọn wọn rí yẹn ṣe senatorial district wọn kí wọ́n monitor everything tí wọ́n fowó yẹn ṣe bí wọ́n ṣe náwó yẹn kò sí tó kàn jọba ń bẹ̀ bíi kíjọba ó ṣàfihàyé ni ìnira ni wọ́n ń create faraàlú ebi ni wọ́n fi ń paráàlú wọ́n ń fìyà jaráàlú wọ́n kàn tiẹ̀ tún ní no more freedom of speech àbí because tó bá ti rọra lọ sọ̀rọ̀ díẹ̀ lórí social media báyìí tí wọ́n bá ti gbọ́ báyìí ó ti wọ wàhálà nìyẹn ó ti wọ wàhálà ẹ máa rí i pé wọ́n máa ń fi ayé ni aráàlú la kò wá sí ìgbádùn kankan kò sí àǹfààní kankan táráàlú ń jẹ lọ́wọ́ ìjọba now wọ́n tún wá gbófin dé nsìn wọ́n ní tẹ́yìn tí ò bá ti lọ dìbò tí ò bá ti vote tó dẹ̀ ti tó èjì láti vote òfin yẹn ti wọ second reading o bẹ́ẹ̀ ni ní House of Rep second reading wọ́n ti kà á lọ́sẹ̀ yìí tó bá dẹ̀ ti dé third reading wọ́n máa pass bíìlì yẹn kí wàá lòfin tí wọ́n gbé wá wọn lẹ́yìn tí ò bá ti dìbò ẹ̀wọ̀n oṣù 6 ibi tẹ́ máa ti mọ̀ kọ́nà people wọ́n wicked àwọn ń kó bílíọ̀n jẹ wọ́n gbéra wọn sòfin tó máa sọ àwọn sẹ́wọ̀n o torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn ọmọ Nàìjíríà kọ́lọ̀ ń jẹ́ kí yí àwọn èèyàn tètè sí ọ ti ra ọ̀pọ̀lọpọ̀ ń yé ẹlòmíì ò lè think straight mọ́ wọ́n ti fi ebi ba yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ àwọn èèyàn ò wá rínú rò mọ́ there is no any legislation kankan tí wọ́n rí ṣe tó jẹ́ pé ó máa favour aráàlú tí yóò dín ìyà táráàlú ń jẹ kù ẹ máa rí pé gbogbo legislation wọn tí wọ́n ń ṣe tí ó máa mú kí ìyàwó máa pọ̀ sí ni ìgbà tíjọba yìí dé wọ́n yọ subsidy wọ́n sọ wípé owó táwọn bá ti yọ subsidy owó táwọn bá fi rí ń bẹ̀ gbogbo ìlú ó mọ̀ gbádùn ní gbogbo ẹ bá ń bi wọ́n ṣe bóun ni wọ́n sọ pé wọ́n ń fún wọn wọ́n ti increase owó senator wọ́n increase owó House of Rep wọ́n increase owó fáwọn olóṣèlú kí ni increase owó tí wọ́n increase fún aráàlú òun ni wípé increase ìyà kán mọ́ repo ní 1000 gbogbo nǹkan ti gbówó lórí tẹ bá rí àwọn tó ń gba lẹ́sìn gbogbo ẹ̀ wọ́n gógó àti wọ mọ́tò problem àti róúnjẹ ìṣòro ni kéèyàn máa gba 500,000 nílẹ̀ tó ní tó mọ́ ní Nàìjíríà tó bá lọ́mọ 4 tó lọ́mọ 5 lé ó tí ìlàlùyọ o I'm telling you the reality tó rọ́ sanwó lé tẹ́ bá mọ iye tí wọ́n ń gbélé lẹ́ ń gbòòrò ń sìn ó terrible ó lágbára. ẹ bá rí tẹ́ bá wò dáadáa ẹ máa rí i pé bí ìgbà tó jẹ́ pé ní tíjọba ìwà ṣe wọ́n mọ̀ wọ́n wá increase ìyàtàrà àlù ó mọ̀ jẹ. ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ mọ kọ́mẹ̀ntì o kẹ́ẹ̀dẹ̀ mọ share fídíò yìí ẹ jẹ́ ó go far gan ẹ jẹ́ ó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ jẹ́ ó kàn wọ́n lára wọ́n ní bọ́ọ̀ bá ti dìbò ẹ̀wọ̀n oṣù 6 wàhálà mọ́ wà o. kò sí legislation tó máa control price kò sí legislation tó máa fún aráàlú lórí ọ̀fẹ́ kò sí legislation tí wọ́n rí ṣe táráàlú máa fi lè róúnjẹ fi sẹ́nu wọn ò rí legislation tí ó gbé òfin kalẹ̀ ṣe wípé ok bóúnjẹ bá ti tán nínú ìṣẹ́bùṣe báwọn bàbá ti máa ń sọ ẹ kàn tí ẹ̀jẹ̀ á pèsè ilé oúnjẹ ẹni tí ò bá níṣẹ́ lọ́wọ́ kó sà lọ́ máa jẹun bọ́n ti ń ṣe láwọn ìlú tó ti lajú kò sí gbogbo yẹn kò sí ń bì àwọn ọmọ wa gbogbo àwọn ọ̀dọ́ ya yahoo sí gbòòrò you see them ẹ máa rí pé gbogbo àwọn ọ̀dọ́ tó wà ń tàn sìn yahoo owó kíákíá lẹ́ everybody wá bó o la ṣe bára wa débi ìjọba ò rófin ṣe òfin tí ó kàn ń pa pé ìwọ tó o bá ti lọ léèwé o gbọ́dọ̀ níṣẹ́ tó o gbọ́dọ̀ kọ́ ìjọba ò rófin ìyẹn ṣe o ṣùgbọ́n òfin tí wọ́n ń rí ṣe ni pé dandan ẹ gbọ́dọ̀ máa dìbò ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ yìí sìn tá a bá ra wọn mọ̀mọ́ kan
wọ́n á against ọ̀rọ̀ àwọn ajá olóṣèlú, they will against this. Kò sí legislation tó máa mú ìgbé ayé ìrọ̀rùn báràlú. Tẹ́ bá mọ ibi tó wà ń ta, tẹ́ bá mọ tójú àwọn èèyàn ń rí kí wọ́n tó lè survive, ẹ̀rù Ọlọ́run máa bà yín. Ṣùgbọ́n àwọn olóṣèlú yìí wọ́n kàn ń ṣe bí Ọlọ́run ni. Wọ́n ń jayé alákítá, owó oṣù gọbọi, àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ gan tí wọ́n fi ń rówó, èló ni wọ́n ń fún wọn, èló lówó tí wọ́n ń fún wọn. Ìpínlẹ̀ mélòó ló ń san minimum wage 70,000? Bí èèyàn bá gba 70,000 ń sìn, kí ló rà, kí ló ràn nílẹ̀ tó mọ́ Nàìjíríà lónìí? Wọn kò sí legislation kankan tí wọ́n rí ṣe tí ó mú ìgbé ayé ìrọ̀rùn báwọn olùkọ́, báwọn ìyá arúgbó, àwọn bàbá arúgbó, kò sí gbogbo yẹn. Ṣùgbọ́n wọ́n lè sáré máa gbé òfin, máa ṣòfin pé dandan ẹ gbọ́dọ̀ dìbò. Ṣe ráyé yín, ẹ̀yin ajá olóṣèlú tẹ́ ń tẹ̀lé wọn kiri. Ó tún fẹ́ẹ̀ tó ń sìn, ṣé bẹ́ẹ̀ ti rí wọ́n ti ń switch from one party to another. Wọ́n ṣe nítorí tiyín o. I'm telling you the reality. Kì í ṣe torí tiyín ni wọ́n ṣe ń kúrò nínú PDP lọ sí APC o. Kúrò nínú ANPP lọ sí APC o. Bẹ́ẹ̀ ni o, interest ara wọn ni wọ́n ń defend o. Bẹ́ẹ̀ ni wọ́n ń defend interest ara wọn. Wọ́n ń defend bí agbára òṣè ní bọ́lọ́ wọn. Wọ́n ń defend bí wọ́n ṣe máa jẹ owó Nàìjíríà lọ, tí wọ́n máa náwó Nàìjíríà lọ́fẹ̀ẹ́ lọ. Kì í ṣe torí pé káyé lè rọrùn fáráàlú o. Wọ́n wá gbófin dé, wọ́n ló ti scale second reading. Ìwọ tó bá ti ṣe ẹ̀rín pa mí, ẹ̀rín pa mí. Ẹni tí yí ẹ̀ bá sí kó sí, ẹni tí ò bá dẹ̀ sí náà tó lóun fẹ́ máa ṣe ẹrú èèyàn kan lọ ni, ẹ kó máa ṣe lọ. Gbogbo àápàdé. Ẹ̀yin èèyàn máa share fídíò yìí.